ẹ sáré súnmọ́ mi kí ẹ wá gbọ́ mi. Súnmọ́ mi. Mo kí wa ní tilé toko lájò àti lẹ́yìn odi. Mo kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Mo kí wa lọ́pọ̀lọpọ̀, mo kí wa ní àyè ibi tá a ti bára wa. Ẹ sáré wá kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá gbọ́ etí àwọn ọ̀rọ̀. Kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ jókòó kí ẹ wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń lọ. Torí wípé ọ̀rọ̀ tèmi ìpèpè òun ni màá fi pèpè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ọ̀rọ̀ mi tí mo fẹ́ kí gbogbo yín kẹ́ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Rúdò àbí rókè rúdò tó fẹ́ máa ṣẹlẹ̀ nínú ilé tí ò tí hàn síta. Òun ni mo ṣe ń hàn láti ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé ẹ jẹ́ ká fi ìfẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni èmi náà ni ọmọ yín tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Orí Adé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Ọmọ yín náà ni. Mo fi àsìkò yìí mo fi ń pe gbogbo wa pátápátá káàvàtà pé a kú ojúmọ́. Ọmọ yín Àfọ̀njá TV náà ni o. Ọ̀rọ̀ méjì sí mẹ́ta ni tí mo wá sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti jẹ́ kí wọ́n ṣí etí. Torí ariwo wọ́n bẹ̀bẹ̀ wọ́n ṣe gbá wọ́n ṣe gbá, wọ́n ṣàwo wọ́n ṣàwo. Ariwo yẹn gangan ni èmi máa pa síta fún gbogbo yín láti jẹ́ pé ká ẹ gbọ́ ká ẹ lè mọ̀. Fún gbogbo yín láti jẹ́ pé ká ẹ mọ̀ wípé ìfọwọ́lẹ́rán ìmáàwò ó ṣe kókó. Àkọ́kọ́ ń bẹ̀ kí la nídìí ju tó tá nídìí jù òun ní ìfẹ́. Kí là ń pè ní ìfẹ́? Kí la nídìí láàrin wa tó jẹ́ pé òun ló ṣe kókó jù? Òun ní ọ̀rọ̀ ìfẹ́. Báwo la ti fẹ́ ní ìfẹ́ ara wa? Báwo la ti fẹ́ tẹ̀síwájú? Kí ni pàtàkì níwọ̀n ìgbà tí mi ò ti gbé tọ́pìkì tó jẹ́ pé ó máa dẹ́rù balẹ̀ àbí nǹkan kan? Ọ̀pọ̀lọpọ̀ ò lè sáré wà, wọ́n máa gbé wọ́n máa lọ ni. Bọ̀ ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ ká ẹ share dé. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ nínú ayé òun ní ìfẹ́. Òun ní ìfẹ́. Tí a bá lè bára wa lo ìfẹ́, ó di dandan ká ga síwájú, ó di dandan ká lè tẹ̀síwájú nínú àrìn àjò. Ó ní bí orílẹ̀-èdè ṣe rí. Orílẹ̀-èdè yìí bó ṣe mẹ́hẹ̀ yìí ó lágbára púpọ̀. Ǹjẹ́ níbo la ti bára wa lò fẹ́ gan àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀? Torí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ àwa la máa ń dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ jù àwa la máa ń dálẹ̀. Torí àwọn nǹkan tèmi ń sọ yìí tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ káàkiri, tí mo fẹ́ kí gbogbo wa ká dẹ̀ gbàgbọ́ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ǹjẹ́ ṣé bó ṣe kó máa ṣẹlẹ̀ nìyẹn. Gbogbo yín pátá lọ́tùn lósì mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá gbọ́. Ẹ nídìí àti bára yín jà, ẹ nídìí àti pariwo. Àní ìfẹ́ òun la lè fi débi tó yẹ ká dé. A máa pariwo, a máa jà lójoojúmọ́. Àwọn nǹkan tí a bá ti pa náà kan ìmí máa rú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣe pẹ̀lẹ́, ẹ ṣe jẹ́jẹ́, ẹ fi àwọn ẹni tó bá ní wọ́n fẹ́ tọrọ àforíjì. Àwọn míì ń bọ̀ gẹ́gẹ́ bí mo sọ lánàá wípé wọ́n ń bọ̀ wá tọrọ àforíjì. Ìgbà tẹ́ bá lè fẹ́ ara wájú láwọn tó kọ́kọ́ wá, àwọn tó tún fẹ́ wọlé àbí láti bẹ̀bẹ̀ kí ni tẹ́ fẹ́ rí? Àwọn kan wà tó yẹ pé ojú ń tì wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìgbà tó yẹ pé tí wàá tákù àwọn tí wọ́n wá bẹ̀bẹ̀ gan, kí ni pàtó kí lẹ fẹ́ rí gbà gan nínú ẹ̀? Àwa ti fi ògún lélẹ̀. Tó bá ṣe pé ibi náà tún gbé wá ibi máa bá wọn. Mo kí Mrs. Táíwò Fásákì, mo kí yín ẹ káàbọ̀ on board. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi, ẹ bá mi share. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí mo fẹ́ kí gbogbo wa mọ̀. Ọgbọ̀n ẹ̀yin tẹ́ wà ní diaspora pátápátá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sí mẹ̀dọ̀.
kí ni way forward òun ló kàn nínú ayé, kí ni ìtẹ̀síwájú òun ló ṣe kókó fèmí àti ọ̀nà. ẹjọ́ ẹ bá mi share ètò yìí, ó dà pé wọ́n ti fẹ́ máa flag ẹ̀, wọ́n ti fẹ́ máa flag ètò yìí. ẹjọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ, kí ẹ gbọ́ nílé lóko lẹ́yìn odi, lẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi, ẹ bá bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mídíà tí wọ́n wà nílùú òkèèrè, wọ́n ti try àti bring it down. mo ti sọ fún yín, bá mi share ètò yìí. so gẹ́gẹ́ bí mo ọ̀rọ̀ sùnùkùn, ojú sùnùkùn la fi ń wò ó, torí pé tọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ. ẹ bá rí i pé bí kìdí gbogbo kìíní yẹn ṣe ń ṣe, ó ń jẹ́ nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀. mo wá rọ̀ wá, mo bẹ̀ wá nílé lóko lájò lẹ́yìn odi, wípé ká bára wa lo ìfẹ́, torí pé ìfẹ́ là kọjá òfin. ẹ má jẹ́ pé kí wọ́n máa sọ pé àbépè ló ń ja gbogbo wa ni. gbogbo ẹ jọ̀ọ́ ẹ bá wa ní sùúrù. ọmọ ẹni ò kí ń burú títí ká lè fẹ́kùn pajẹ. ǹjẹ́ ṣé tó yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́fẹ́ sọ? ṣé tomíyalé lẹ́fẹ́ sọ? àbí ẹ tó máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní tí wọ́n wà lọ́dọ̀, só yẹ kó rí bẹ́ẹ̀ náà, mi kíkú ń bá sọ̀rọ̀, kì í ṣe ẹni tá à ń ta. ǹjẹ́ ṣé irú àwọn ẹni tó bẹ̀bẹ̀ látọ̀dọ̀ ẹ̀, ǹjẹ́ sáwà nìkan la fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá ni? ẹ wò, gbogbo ẹni tí ò bá ṣe bí, ẹ fílẹ̀ jẹ́ kó ṣe bí. gbogbo ẹni tí ò bá ṣaburú, ẹ fílẹ̀ kó ṣaburú. bọ̀ èmi fẹ́ jẹ́ kó yé yín pé ẹ jẹ́ ká láburú máa wọ ẹ̀ lọ. gbogbo nǹkan ló lẹ́yìn àsìkò. ẹ gbọ́ mi, àwọn ẹni tá a ló dalẹ̀ níjọ́ kìíní àná, gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá, ipò wo ń wà lénìí? ṣé bí wọ́n ti wá láti wá bẹ̀bẹ̀ pé àwọn nídìí àforíjì? ẹ wá, ṣé ìkọ́ṣe tá a fẹ́ kí wọ́n kọ́ lára àwọn ọmọ Yorùbá nù? ẹ gbọ́ mi yé? tó bá gbá burú wá, ó dandan ká burú bá wọn. tó bá gbé dáadáa wá, èyí tó bá gbé dáadáa wá nu, ó dandan kí dáadáa bá wọn. torí gbogbo nǹkan ló ní tẹ̀lé, gbogbo nǹkan ló ní ààyè titi ẹ̀, gbogbo nǹkan ló ní àsìkò titi ẹ̀. mo sọ lánàá lórí prógráàmù mi wípé àsìkò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìgbà àwọn kan lánàá tí wọn ò fẹ́ káwọn míì débẹ̀, ẹ gbọ́ mi, kò sí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì ṣe, bọ̀ bẹ́ẹ̀ náà wọ́n tọrọ àforíjì. gbogbo ẹni tó bá ti fẹ́ pẹ́ lórí ipò, àbí láyé àbí lásìkò tó bá wà, àfi kó jẹ́ pé ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ. ọ̀pọ̀ èèyàn ní òye nínú ayé o, wípé gbogbo ohun tí èèyàn ń ṣe pátápátá, gbogbo ìwà tí ẹ̀dá kan ń wù nínú ayé ló máa kó ẹ̀san nígbà tó bá yá. tó dá mi lójú. Ọlọ́run ọba tó láyé, ọba tó lásìkò, tó lóhun gbogbo, òun ló dá ohun gbogbo. àwa ń bá rẹ̀ sí pariwo. ǹjẹ́ sáwa fúnra wa, ǹjẹ́ sá ti mọ tó fẹ́ ṣẹlẹ̀ sí wa lọ́la bí? ǹjẹ́ sáwa gan ò ní dalẹ̀? gbogbo tó ṣẹlẹ̀ sáwọn kan tí wọ́n lọ síbẹ̀, wọ́n ti ń pi àwa before àwọn. even nígbà tí Yorùbá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀, wọ́n tí ta bẹ̀rẹ̀ struggle, wọ́n ti pè wá lọ́pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé a tẹ̀lé wọn. ẹ gbọ́ mi yé? wọ́n ti pè wá láìmọye, kò sówó tí wọn ò fi lọ̀ wá, bọ̀ àgbà àbá ń ta fẹ́ jẹ́jẹ́ nítorí ń ta fẹ́ jẹ. bọ̀ kò wá sí bí ẹ̀dá ṣe lè wà láyé tó máa rìn torí òní mì. ẹ gbọ́ mi,
àfi kọ́lọ́run Elédùmarè kó máa fìṣú ẹ̀ ṣọ́ wa, kò sí bá a ṣe fẹ́ ṣe. Gbogbo àwọn tí wọ́n wá tọrọ àforíjì ẹ fi wọ́n lẹ̀, ẹ fi wọ́n lẹ̀ o, that's my own. Ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n máa ṣe tiwọn. Ok, ẹ fi wọ́n lẹ̀ kájọ ṣe. Ọ̀nà tó kálukú fẹ́ gbé gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ jẹ́ ká fi ìfẹ́ lò, ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀. Ó dáa, kí ni solution tó ní, ọ̀nà wo tún la tún lè gbà? Kí ni ọ̀nà tá a lè gbé yẹ̀wò tí orílẹ̀-èdè Yorùbá tó máa fi dúró, tó fi máa wá sí ìmúṣẹ? Gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kí a jọ ronú sí, tí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò bó ṣe ká ṣe gbé yẹ̀wò. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lénìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń rí tó ṣẹlẹ̀, ṣé bí oúnjẹ jíjẹ ni láti jẹun, àbí gbígbé, àbí wàhálà tó ń ṣẹlẹ̀ káàkiri. Ọ̀pọ̀ ẹ̀mí àwọn ènìyàn ló ti sọnù. Àwa jọ ń pè pé báwo la ṣe fẹ́ kúrò lóko fìtínà, oko ẹrú. Ẹ̀yin nǹkan tá a bá tí wọ́n ń pa náà kan ẹ̀mí màmá rú jáde, tá a bá ń pa náà kan ẹ̀mí màmá rú jáde. Ojú tẹ́yin fi ń wò yàtọ̀ sójú táwa fi ń wò ó. Níwọ̀n ìgbà tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ sí tí gbogbo yín ti jáde, ẹ jùlẹ̀, ó ti mẹ̀sẹ̀ lẹ́sẹ̀. Nígbà tẹ́ bá ti bú lákòókò tẹ́ ti sọ̀rọ̀ sí dáadáa tí gbogbo yín ti pélé lórí, kò sí ní ta tó fẹ́ gbà ń bẹ̀ mọ́. Wọ́n ní kó lè ó sá, wọ́n ní kó lè jí tó wú ẹ̀ lẹ̀ ó jùlẹ̀. Kí lẹ tó fẹ́ kó ṣe? Bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòsàá, ọmọ Aládìkún, ẹ jẹ́ ká máa wù kọ́ sí lára ẹ̀. Ẹ gbọ́ mi, kìí ṣe gbogbo nǹkan náà ni ká sọ pé bóyá àwọn la fẹ́ fi ṣe topic. Kí ló kù? Ọ̀nà wo là ń lọ? Ibo ló tún kù tá a fẹ́ yanjú sí? Ibo ló kù tá a tún máa tẹ̀? Kí ni nẹ́ẹ̀sìn? Kí ni way forward? Òun ló yẹ kẹ́ ẹ wá. A wà rí i pé tó tọ́pìkì kan ló kù, àbí ká lè fi mówó, àbí bóyá ká lè fi di pé bóyá fọ́lọ́wà kan ni. Ẹ gbọ́ mi yé? Àbí bóyá ká lè fi trend ni. Òun kọ́ ló kù mọ́. Ẹni bá fẹ́ ṣe ti Yorùbá, ẹ jẹ́ ká tó pa fẹ́ ṣe, ká ṣe bó ṣe ká ṣe ṣe. Ẹ jẹ́ ká tẹ̀lé bó bá ṣe ká ṣe. Ẹ jẹ́ ká fọkàn ṣe báwa ṣe gbé dání látẹ̀yìn wá. Ẹ jọ̀ọ́, àjàjà wa ní mídíà, ẹ jẹ́ ká ṣe sùúrù púpọ̀. Ẹ gbọ́ mi yé? Ẹ jẹ́ ká lọ ṣe sùúrù. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ó lè má sí kíní mọ́ lọ́rọ̀ Yorùbá nation títí pé à ń sọ̀rọ̀ àwọn èèyàn pọ̀ kó máa ní fọ́lọ́wà lọ títí mọ́. Ẹ jẹ́ ká tẹnu mọ́. Kí ni way forward awareness? Kí ni way forward rally? Kí ni àìgbésẹ̀ wo là ń gbé táfi kúrò lórílẹ̀‐èdè wa? Sẹ́yìn ò gbọ́ tó Ọbásanjọ́ sọ ni. Ọbásanjọ́ sọ ọ̀rọ̀ lánàá àbí ìjẹta ni.